Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọdẹ ọdún bí ṣe dáadáa làbálẹ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ látàrí bí gbogbo ẹ ṣe ń lọ gbogbo náà là ń gbọ́ awuyewuye tó ń lọ Trump jáde láìpẹ́ yìí ó pariwo síta wípé pé tí ẹ̀yin ìjọba Nàìjíríà tí ẹ bá tètè jáwọ́ kúrò nínú àwọn ẹ̀sùn ìpànìyàn tá à ń gbọ́ yìí tí ẹ bá tètè wáwọ̀ ọ̀rọ̀ kan fi ṣàdá máa wọlé tán pẹ̀lú àwọn ọmọ ogun mi ọ̀rọ̀ yìí ti jà ràn tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jáde tí wọ́n ń sọ wípé ẹ má jẹ́ kí Trump wọlé o Trump ò gbọ́dọ̀ wọlé o àmọ́ bá ṣe máa ṣètò ara wa ní Nàìjà kò sí kan tó kan anybody lóríṣiríṣi tí wọ́n kàn ń pariwo tí wọ́n ń sọ látàrí ibẹ̀ náà láti gbọ́ tí Gumi jáde wípé pé gbogbo galegale tí Trump tó ń ṣe yìí gbogbo ìdúnkokò tó ń dúnkokò mọ́ àwọn ọmọ ìlú pàápàá jùlọ ọmọ Nàìjà pé tí Trump bá kọ́ntínú pé tó bá lọ ṣe bó ṣe sọ àwọn máa affect àwọn Christian gbogbo orúkọ báyìí ni àti gbọ́ tí Gumi jáde tí Gumi ń sọ gbogbo náà ládẹ mọ bó ṣe ń lọ tí Gumi máa ṣe negotiation pẹ̀lú àwọn agbésùmọ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé dúró náà Gumi yìí gan pàápàá ṣé ọ̀gbẹ́ni ìpèsòkòun ṣòun gangan ló wà nídìí pípa àwọn èèyàn nílùú because ká tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀ a ti sáré wá àwọn ará bíi a lòun ṣe negotiation pẹ̀lú wọn a ti ní kàn máa fún wọn lówó a ti ní pé kàn ṣe báyìí so that wọ́n á lè calm wọn down ṣé ó yẹ kán máa calm agbésùmọ̀mí down àbí kí wọ́n máa ṣe kinní yẹn fún wọn ni oríṣiríṣi náà láti gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ yìí o ǹjẹ́ ẹ ti gbọ́ primate Woli primate Ayodele bàbá ti jáde ẹ mọ̀ pé tí Woli bá jáde tí Woli bá sọ̀rọ̀ Woli yìí tó bá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ewu báwo ni Woli ṣe máa jáde ló kàn máa sọ nípa politics ṣé politics olóṣèlú lélẹ̀ ni pé kò yé wa pé kò mọ̀jú kó kàn máa sọ nípa àwọn politics àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan burúkú ló máa ń gbé jáde láti ẹnu tó máa sọ ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ti jáde tán pé ní political prophet ṣùgbọ́n lọ́wọ́ yìí Woli jáde Woli yìí ó kanjú abẹ́ǹkó lọ́tẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní pé bàbá láti ìgbà tẹ́ ẹ ti ń jáde tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ìtẹ́sọ ọmọgbọ́n ńlá wa nǹkan táwọn èèyàn ń sọ ni kí ni nǹkan tí Woli sọ o Woli ní pé ẹ̀dùn náà ó pe àkíyèsí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ní ẹ wò bàbá ẹ wá náà ó ní nǹkan tí mo fẹ́ yẹ̀ wò kí ló dé tó fi jẹ́ wípé Gumi yìí láti ìjọ yìí ó kàn ń sọ̀sọ̀kúsọ ó ń ṣe gbogbo ẹ̀ ó yẹ kẹ́ ti arrest ẹ̀ náà in fact gẹ́gẹ́ bó ti ṣe sọ ó ní Gumi should be arrested why are you still waiting and Gumi is just talking anyhow he's gallivanting anyhow gbókàn ríyan fanda ní gbogbo ìgboro pé bọ̀bọ̀ yìí ó yẹ kẹ́ ti mú bọ̀bọ̀ yìí balẹ̀ náà gẹ́gẹ́ bí primate Ayodele bàbá yìí ó jáde tán lọ́tẹ̀ pé rọ́ṣẹ̀ pé bàbá Tinubu ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ primate ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi primate Ayodele ló pariwo eléyìí síta ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí nítorí pé kí ló ń ṣẹlẹ̀ òun nìkan ló máa jáde tó máa negotiate pẹ̀lú àwọn agbésùmọ̀mí òun nìkan náà ló máa dẹ́rùbà àwọn ọmọ ìlú wọ́n máa grant interview nǹkan tó máa sọ ni wípé tẹ́ bá lọ ní pé ẹ fẹ́ mú àwọn agbésùmọ̀mí mọ́lẹ̀ tí wọ́n bá jáde wọ́n máa pa àwọn kìrìsìtẹ́nì kéèyàn máa sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èrò ti pariwo títí àwọn èèyàn ti pariwo títí ṣùgbọ́n lọ́wọ́ yìí primate Ayodele ó ní ẹ lọ bá wa arrest Gumi nǹkan tó sọ rèé o pé nítorí wípé Gumi kò ń ṣe èèyàn tó jẹ́ wípé ó yẹ kí ìjọba filẹ̀ kó máa yan fandafanda ẹ lọ bá wa mú mọ́lẹ̀ nítorí pé bá ṣe ń wo ọ̀bọ yìí ìwẹ̀ ò mọ́ pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ àwọn ọmọ ìlú yìí tó ń pa àwọn èèyàn lọ́tún tó ń pa àwọn èèyàn lósì bọ̀bọ̀ yìí ó dàbí ó ní lọ́wọ́ ó dì sẹ́rù gẹ́gẹ́ bí prophet Ayodele bó ti ṣe jáde bó ti ṣe sọ nìyẹn láìpẹ́ yìí ni
bàbá jáde pé ẹ wo ẹ lọ ibikíbi tó bá wà ẹ lọ bá wa mú mọ́lẹ̀. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde síta wọ́n ní Woli, in fact eléyìí tẹ́ sọ yìí mo gbé fún yín, eléyìí tẹ́ sọ yìí sẹ́ mo gbé fún yín because it's long overdue. Ó ti pẹ́ ó ti pẹ́ tí ẹ̀kan ti mú bọ̀bọ́ yìí mọ́lẹ̀, kí ló ń ṣẹlẹ̀ gangan? Well, in a recent video on Facebook from 125, the leader of Inri Evangelical Spiritual Church, Primate Elijah Ayodele, has criticized the Nigerian government for its continued failure to decisively tackle insecurity, especially in states affected by banditry and terrorism. Now, speaking during a prophetic session captured at Ayodele, lamented that the government has missed it in its approach to fighting insurgency. But where the government has missed it, even till now, states where we don't need to waste our soldiers, don't need to waste their lives, he said, expressing frustration at what he described as unnecessary loss of lives among Nigerian troops. Now, the cleric argued that rather than confronting the root causes of insecurity, political leaders have made questionable compromises with individuals linked to insurgent groups. These governors negotiated with sole person, he stated, suggesting that these backdoor deals have embodied criminal elements rather than curbing their influence. Now, Ayodele went further to call for the arrest of Islamic cleric Sheikh Ahmed Gumi, who has often advocated for dialogue with a bandit. People like Gumi should be arrested, Ayodele declared. In fact, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbé fún Woli pé Woli ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí, bó ṣe yẹ kó lọ nìyẹn, àní ẹ bá wa mú bọ̀bọ́ yìí mọ́lẹ̀, ẹ mú mọ́lẹ̀, kí lẹ̀ ń dúró dè? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ oríṣiríṣi tí wọ́n fi ránṣẹ́ látàrí ohun tí Woli yìí tí ó sọ. Only some of our politicians and security personnel are benefiting from the well-orchestrated terrorism, banditry, kidnappings, extortions, bedvelling Nigerians. Ẹnìkan kan jáde ó ní pé ẹ máa wo ti yín, ṣebí gbogbo àwọn ìjọba yìí àwọn gan wọ́n ń jẹ ń bẹ̀ ni, tí kò bá ń ṣe wípé wọ́n ń jẹ ń bẹ̀ alátijọ́ yìí wọ́n mọ ohun tó yẹ kán ṣe. Láìpẹ́ ni ògbóǹtarìgì lára àwọn tó jẹ́ wípé wọ́n specialize lórí ká máa mú àwọn agbésùnmọ̀mí, ká máa sọ ohun tó ń ṣẹlẹ̀ nípa bí àwọn ajínigbé wọ́n ṣe ń ṣiṣẹ́. Ọ̀gbẹ́ni jáde Gesto ó pariwo síta pé wo gbogbo ìtẹ́ ń sọ wípé àwọn agbésùnmọ̀mí wọ́n wà ní ìlú mi ni wọ́n ti ń wọlé wá, pé ẹ má jà tanra wa, pé gbogbo àwọn agbésùnmọ̀mí pa mọ̀ wọ́n délédélé, àmọ́ bàbá wọn, àmọ́ bàbá wọn, àmọ́ ibi tí wọ́n wà. Ìjọba gan olè náà wọn mọ ibi tí wọ́n wà, pé ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀, kí ló dé tó fi jẹ́ wípé ìjọba wọn ò fẹ́ mú àwọn ará bíi mọ́lẹ̀, pé àwọn ìjọba ẹ̀gan wọn pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe wá gẹ́gẹ́ bí ó ti ṣe sọ. Ọ̀pọ̀lọpọ̀ ṣàpariwo wípé lórí ọ̀rọ̀ tí Woli Primate Ayodele tí bàbá sọ kí ìjọba tètè wá nǹkan ṣe sí o, nítorí pé kò yẹ kí ó máa lọ báyìí. Àfi kí Elédùmarè kó ṣàánú wa. Ní rí jù báyìí lẹ́yìn wa lórí eléyìí o. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò, ẹni tó bá lá má bọ̀ òun là ní dé bá. Ó dàbọ̀.